kú àkókò kákòókò tá a bá wà níbikíbi tá a bá ń láǹfààní láti gbọ́ mi. Ohun tí a tún fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lásìkò yìí ni mo pè ní òwe 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 òwe. Pàtàkì ní òwe ìyẹn láàrin ẹ̀yà Yorùbá. Kí là ń pè ní òwe? Òwe ní ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó ń tẹnu àgbà jáde. Yorùbá tún máa ń sọ wípé ẹnu àgbà lobì tí gbó. A gbàgbọ́ pé nílẹ̀ Yorùbá àwọn àgbàlagbà ló sábà máa ń pa òwe jù. Kì í ṣe wípé ọmọdé náà ò lè pa òwe, ṣùgbọ́n bọ́mọdé bá pa òwe nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ bọ́yá ọmọdé pa òwe níwájú àgbàlagbà, tọmọdé bá ti pa òwe tán á sọ wípé tó ṣe bí òwe o níwájú ẹ̀yin àgbà. Àwọn àgbà náà sì dáhùn pé wàá pa mí. Eléyìí fi hàn pé àgbàlagbà ni ó sábà máa ń pa òwe, bí ó tilẹ̀ jẹ́ pé ọmọdé náà máa ń pa òwe. Oríṣiríṣi òwe la ní. Alówe tó jọmọ́ tìkìlọ̀, ìbáwí, ìgbaninímọ̀ràn, ìfẹ̀hónúhàn àbí ìfìfẹ́ inú ẹni hàn, àbí ká sọ pé ìfi èrò inú ẹni hàn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A máa ṣe àgbéyẹ̀wò òwe bíi mélòó kan kí a dẹ̀ sọ díẹ̀ nípa wọn. Àpẹẹrẹ Yorùbá ní bá bá fàparí sún àlejò, òwe elétò lọ́nì. Kí leléyìí túmọ̀ sí? Bí àpẹẹrẹ bí àlejò bá bá wa tá a ti wá ṣe oríṣiríṣi tó wá padà yá, tá a wá mú àparí iṣu hàn, tá a bá wá mú àparí iṣu hàn, ìtumọ̀ rẹ̀ ni pé ilé ti yá kó wá máa lọ. Èyí tó ṣe díẹ̀ náà tó lẹ́sìn tún máa sọ pé àìgbà oníṣu wà débi ìdè. Ohun tí òwe yẹn túmọ̀ sí nìyẹn. A tún lówe míì pé bówe bá jọ tẹni, béèyàn ò bá sọ̀rọ̀, ẹ̀rù ìjà ń bani ni. Ìtumọ̀ eléyìí ni pé bóyá wọ́n ń búyàn tàbí wọ́n fi òwe báyàn wí, téèyàn bá sọ̀rọ̀ á jẹ́ pé nítọ̀hún ò dángájá, tàbí ká sọ pé kò ká tòótó ni. A tún lówe míì tó jẹ́ pé ó sọ nípa ìlú, tàbí ká sọ pé ó fi orúkọ ìlú farahàn níbẹ̀. Bí àpẹẹrẹ ìdálù níṣèlú, eégún ní gbowó òde Òṣogbo, atọ́kùn ní gbà tòde Ọ̀yọ́, tàbí ká sọ pé atọ́kùn ní gbà tòde ibòmíì. Kí leléyìí túmọ̀ sí? Ìtumọ̀ eléyìí ò rújú rárá. Ohun tí ó túmọ̀ sí ni pé bá a ṣe ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bòmíì ni. Ó ṣeé ṣe kó jẹ́ pé oúnjẹ táwa ń jẹ níbòmíràn májèlé ló jẹ́ fún wọn, tàbí ká sọ pé tí àwọn kan ń jẹ ní májèlé táwọn kan kà sí gẹ́gẹ́ bí májèlé, oúnjẹ ni lọ́dọ̀ tiwa. Ló fi jẹ́ pé ìdálù níṣèlú, eégún ní gbowó òde Òṣogbo, atọ́kùn ní gbà tòde Ọ̀yọ́. Tí a bá wá sọ̀rọ̀ nípa òwe kẹnu gan tí ó dẹ̀ pọ̀, ó dẹ̀ jinlẹ̀. Ẹnìkan ò dẹ̀ lè mọ̀ tán, torí wọ́n sọ pé ẹnìkan kì í mọ̀ tán. Ló fi jẹ́ pé wọ́n ní ká fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n, tó ní ìjà pọ̀ ìgbàlagbà ní wèrè. Mo gbọ́ tán mo mọ̀ tán, onítọ̀hún ò mọ ohun tó ń ṣe ni. Òwe pọ̀ lóríṣiríṣi, àmọ́ díẹ̀ tá ò mẹ́nubà lórí òwe lélẹ̀. Tí ẹ bá nífẹ̀ẹ́ láti mọ̀ sí, ẹ gbìyànjú kí ẹ kàn sí wa lónìí lórí ìkànnì RMA Bàbá Yorùbá.